mo post èmi àtàwọn family mi tàjọ jáde lẹ́nìkan wá ní ohun ò tí rí gbọ́ opinion mi nípa ọ̀rọ̀ ẹni Ọlọ́run ìránṣẹ́ Elédùmarè Àgbàlá Gabriel pé nǹkan tó ṣẹlẹ̀. Mo ti ṣe fídíò lánàá nígbà tí mo ní time díẹ̀ nítorí pé èmi busy mo ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ̀ ṣáà rí pé ẹ wọ aṣọ gan tí mo wọ̀ gan á ti yé yín pé mo ṣàkọ́kọ́ nǹkan sọ́rùn ni. So opinion tèmi rèé tí gbogbo yín fẹ́ gbọ́ ni pé oore ni oore ń jẹ́. Tẹ́ bá gbọ́ nínú statement ọmọbìnrin yẹn ó lóun ti lọ sí ọ̀dọ̀ àwọn kan wọn ò yà sí òun wípé lòun ṣe wá test ọ̀dọ̀ Àgbàlá Gabriel wò. Tí n bá fẹ́ báyàn jà ẹ jẹ́ ká come to our right sense. Tí n bá fẹ́ báyàn jà mo fẹ́ sọ̀rọ̀ against èèyàn ní public lórí nǹkan tẹ́ni yẹn ṣe fún mi ò dáa. Alákọ̀ọ́kọ́ ni pé nǹkan tó fún mi yẹn màá kọ́kọ́ dá padà náà. Tí bá wá dá padà màá ṣe wá bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú ẹ̀. But mo gbogbo nǹkan tó ń lọ lórí social media mo rí pé àti 4 million tó ti gbà àti eléyìí tó kù sọ́wọ́ ẹ̀ tó fi gbìyànjú láti save life ara ẹ̀ nígbà yẹn. Ọmọbìnrin yẹn tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ against Àgbàlá Gabriel kò tí ì dáwó yẹn padà. Tó bá yẹ kó ti dá padà ní ìbádá ọ̀rọ̀ ìbádùn sọ àtòrí kékeré àtòrí ńlá kọ́lọ̀ má fi orí gbẹ̀yìn lọ́rọ̀ wa ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú ọ̀pọ̀ ní ọmọ bí téèyàn wà rárá. At least bó jẹ́ 1 naira ní táìmù yẹn kẹ́nìyàn wò pé ó ṣe nǹkan nínú situation tó ń wà gbà yẹn. 4 million yẹn tó kù sọ́wọ́ lady yẹn ló padà bí owó tí wọ́n padà ṣe fún yín. Ṣé rí ọ̀rọ̀ Bùkọ́lá Òkè ẹnìkan sọ pé mi ò dá sí. Ìdí tí mi ò ṣe dá sí ni pé tí a bá ní kẹ́ máa fà á lọ ẹ máa drag ẹni ẹlẹ́ni tí ó ṣẹ̀. That's been Baba Bayowa Film International. Ṣé rí téèyàn bá gbé mi jáde tó mú mi lókìkí èmi ni màá jẹ́wọ́ ara mi gẹ́gẹ́ bí akin ọmọláyé má máa fi gbúròó mi. Don't die in silence. Come to public, add more to your famous by yourself. Wọ́n ní àtẹ́wọ́ la bálà ẹ̀ mọ́ ní. Nǹkan tí yàn bá pera ẹ̀ náà bá pé ṣe nígbà tí mo pera mi ní professional nídìí iṣẹ́ ìṣògùn ṣe báwọn èèyàn gbéṣẹ́ fún mi. Àwọn èèyàn wá ń rí bẹ́ẹ̀ pé kíní kan ṣẹlẹ̀ sí mi tí èèyàn kan bá ti lo iṣẹ́ mi tó sáré lo iṣẹ́ mi ń sìn asáré rà mí pé ọmọ ó dà pé bọ̀bọ̀ yìí ṣe kíní lóòótọ́ ó lè kọ́kọ́ ra àtàwọn kọ́ bí ó kọ́kọ́ fẹ́ fi ọwọ́ mi wò á tún wá bẹ̀rẹ̀ àkejì tó máa fi ràgbà kẹta ràgbà kẹrin ọ̀bọ̀ ti gbéra. So iṣẹ́ ọwọ́ ẹni ló máa ń polówó ẹni ẹ̀gbọ́n. So fún délé Àgbàlá kò sí ẹni kankan tó ní right lábẹ́ òfin gan láti drag Àgbàlá Gabriel sí anything. Mo dẹ̀ tún rí fídíò tí pásítọ̀ Àgbàlá Gabriel ṣe jáde láti ṣàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ láwọn àsìkò yẹn. Ẹ wò ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni náà tó ń jáde tó ń fi ojú ara ẹ̀ jáde láti gbà nǹkan. Gbogbo yín sọ pé aláìníṣẹ́ ni pásítọ̀ Àgbàlá Gabriel. Ẹ̀yin tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ due to beef tẹ́ ti ní fún ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀. Gbogbo yín lẹ mọ̀ pé máa yín talẹ̀ ralẹ̀ ó ń kọ́lé ó ń ṣe torí mo rẹ́yìn tẹ́ ń sọ pé ṣẹ́ wo ló ń ṣe. Ṣe rí tí ẹni tí a fẹ́ tó bá lùlù láwùjọ àwọn tó máa bá túmọ̀ ìlú yẹn ìtukùtù ni wọ́n máa tú. Bọ̀n tí ẹni tí a fẹ́ tí ó bá yàgbẹ́ bára gbogbo wa la máa bá dọwọ́ bò à ní fẹ́ kó rùn síta. Nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. Follow who love you. That's my opinion. Nílé títí wa ẹ lọ béèrè àwa kì í ṣọ̀tẹ̀ èèyàn torí pé mo ti l'opportunity láti di bí mo ṣe wà yìí. Èèyàn wá sọ pé kí n máa bring èèyàn down wọn dá ẹwọ iṣẹ́ ọwọ́ ayẹta ni tí mo ń dè látàárọ̀ òun ni ṣẹ́rí iṣẹ́ kún orí tébù mi ẹwọ ẹwà àwọn iṣẹ́ tí mo ti ṣe sílẹ̀ tí mo fẹ́ deliver iṣẹ́ àwọn èèyàn lẹ́ ń wò yìí. So Ọlọ́run kò dá mi nídàá ẹni tí a máa ṣọ̀tẹ̀ èèyàn tàbí tá máa wá ìṣubú èèyàn. Ẹni tí ò bá fẹ́ ṣubú láyé má wá ṣubú ọmọlàkejì. Nǹkan tó bá wà nílẹ̀ ní kẹjẹ́ ká wá solution sí. Ma wá fi lè dé ládé. Mo dúpẹ́ lọ́wọ́ torí mo gbọ́ lady yẹn ní ẹnìkan jẹ́ ọkọ àwọn single mother kó ràn òun lọ́wọ́. Mo dáwó kí wọ́n dẹ̀ ti dáwó yẹn gan pé ẹ ṣé o àdúpẹ́ o. Way forward ní kẹjẹ́ ká wá fún ọmọbìnrin yẹn tó máa fi survive tọ́lọ́run bá fẹ́. Ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ hospital kọ́ nìkan kọ́ ní nǹkan tó ṣe ẹ̀yàn ọmọbìnrin yìí o. Tẹ́sẹ̀ lè bọ̀ o. Bẹ́ẹ̀ ni tẹ́sẹ̀ lè bọ̀ o. Mi sọ pé kó wá bí o. Mi tọ́jú aláìsàn o. I'm just about way of life kí n ṣe ìyọnú àgbà fún èèyàn kí n ṣe ìwọ̀nba àwọn tí ó kọ̀ jáwọn èèyàn mi ni mo máa ń ṣiṣẹ́ ọ̀fà ṣe gíní fún bọ̀tà àìsàn tó bá ti di pé ó lágbára jù tó ti di pé ènìyàn ní dídí mọ́ mi ní ìgbà torí pé ìràkóṣe ṣe kíra padà wà ń bẹ̀ mi ò dẹ̀ fẹ́ fẹ̀mí rẹ̀ mi ìdí nìyẹn tí mo ṣe máa ń sá èmi ti bímọ so mi kì í ó gbọ́gbọ́n iṣẹ́ ọpọlọ lèmi ṣe ń bì iṣẹ́ tó bá lé Ọlọ́run ní gbé wá sọ́dọ̀ wa bọ̀ tó bá lè try kó ti ẹsẹ̀ lè bọ̀ ó máa help ẹ̀ mọ́ so fún délé Àgbàlá Gabriel pásítọ̀ Àgbàlá Gabriel náà ò jẹ̀bi ẹ má jẹ́ ká dá ẹ̀bi fún ẹni ẹlẹ́ni
ẹ wò tó bá jẹ́ ẹkọ̀ jẹ́ ká come to our right sense pé tó bá yẹ pé gbogbo owó tí Pastor Agbala Gabriel ń rí ló fi dá tiẹ̀ ṣe àmà níbu. Most of our politicians àwọn pastors tó selfish lénìí tó ń fi owó wọn ra private jet tó ń fi public school private school tí àwọn ọmọ tálákà ò lè lọ ẹ̀ máa bú wọn ẹ̀ dẹ̀ drag wọn. So ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣoore bíntín fún ni oore lóore ń jẹ́ o oore lóore ń jẹ́. Mo rí pé máa yìí ó dàbí pé ó ní ìwọ̀ obìnrin lára. Ẹ̀yin obìnrin mú sọ́wọ́ gan, ẹ̀yin obìnrin kan wà ẹ mú Pastor Agbala Gabriel sọ́wọ́ gan. Nǹkan méjì dẹ̀ ló ń ṣe yín o, ẹ like ẹ fẹ́ sọ pé ẹ like ẹ ni ẹ like Agbala Gabriel. She's a fine and handsome man. Nǹkan tó ń ṣe yín nìyẹn. Ẹ ṣàfẹ́ wọ́nà láti pé bọ̀bọ̀ ìṣe ẹ máa bring it down ìṣe. Mo rí pé gbogbo àwọn tó ń nífẹ̀ẹ́ Agbala Gabriel wọ́n ti sáré post kíní ẹ̀mí náà rí. Mo rí but torí pé mi ò ní beef, mi ní inú tí ò dá sí Agbala Gabriel. Solution ni tẹ wá yẹn ló ti ṣe kókó. Ẹ nídìí àti drag ẹ. Agbala Gabriel ti ṣoore tiẹ̀ lọ́lọ́run ní kò ṣe. So ẹ̀yin tẹ bá lórí ṣe fún lady yẹn ẹ ṣe oore tí lọ́lọ́run bá ní kẹ́ ṣe. Ẹ jẹ́ ká fi dájọ́ lẹ̀ fọ́lọ́run. Ọlásùnkànmí Ifá Gbénga ọmọ Ifá ni mí. Bẹ́ẹ̀ ni ìdí nìyẹn tó fi jẹ́ pé mi kì í ṣọ̀tẹ̀. A kì í dìtẹ̀ ẹnikẹ́ni torí wípé bẹ́ẹ̀ ni ṣe rí kọ́lọ̀ láńrí. Àwọn kan dìtẹ̀ Olódùmarè lọ́jọ́ náà lọ́hùn wọ́n padà tẹ̀rí sómi. Èèwọ̀ ni a kì í dìtẹ̀ èèyàn àgàgà ẹni tí ó bá ru tọjọ́ iwájú. Ṣé rí ọjọ́ tí ọmọdé bá dáná kọ́ ní fọwọ́ ko. Bẹ́ẹ̀ àní dáná ilé tí ó wà ràn tó wà lọ́mọ máa ràn bá ọmọ ìrandíran wa. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo nǹkan tá a bá ti tọrọ fún ọmọ tá a bá bí ẹ jẹ́ ká be careful lórí ọmọ lọ́wọ́. Nǹkan tí èmi òye tèmi nǹkan tí mo lè sọ ń bẹ̀ nìyẹn. Agbala Gabriel ẹ máa ṣe bọ́lọ̀ bá ṣe ràn yín lọ bó bá ṣe wù káwọn èèyàn sọ̀rọ̀ burúkú sí yín tó àwọn tó máa nífẹ̀ẹ́ yín náà ṣe ẹ wo lórí social media yìí èmi ni mo bàjẹ́ jù mi mọ̀ bóyá èmi ni mo gọ̀ọ̀rọ̀ sọ jù bọ̀ síbẹ̀síbẹ̀ àwọn tó fẹ́ràn mi pa gan wọ́n fẹ́ràn mi gan mo ti bú èèyàn rí ó ní mi kí wọṣọ lórí social media táìgbà tí mo rọ́gẹ̀rì tí mi kí wọṣọ yẹn máa yẹn Mr. Akinikan rántí orúkọ wọn mo bú wọn dáadáa at the end of it máa yẹn padà to send the 1.2 million sí mi kí n lọ raṣọ mo tún raṣọ tán second week ó tún fún mi ní 1 million mo wá àjò owó yẹn mo lọ fi ra baby bag àṣọ kò sí béèyàn ṣe máa rí èèyàn máa lólùfẹ́ so fún di eléyìí tá a bá ní ká sọ̀rọ̀ against ẹ̀ kò dáa tó àwọn tó máa nífẹ̀ẹ́ wọn tẹ bá dẹ̀ tún pọ́n wọn lé náà àwọn tó ti ṣì máa bú mi pẹ̀lú ọ̀rọ̀ tí mo tún sọ yìí náà tún ṣì wà torí pé kí ni a pé bákan náà so pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló nílé ayé ẹ jẹ́ ká rántí ọjọ́ àti sùn ẹ jẹ́ kí a rántí ọjọ́ tí a máa gbá apá tí ò ní ṣe é gbé tá a bá nífẹ̀ẹ́ ọmọbìnrin yẹn solution is the best ẹ jẹ́ ká fi complain sílẹ̀ a lè drag Agbala Gabriel tẹ bá fẹ́ drag Agbala Gabriel ẹ jẹ́ ká kọ́kọ́ lọ drag àwọn tó kọ́kọ́ lọ sọ́dọ̀ ẹ̀ nígbà yẹn tán tí ẹ wá dá lóhùn rárá ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú ọ̀pọ̀ ni ò mọ ibi téèyàn wà rárá. That's my opinion, my sister, my brother. Ọmọgbọ́n, I still remain ọmọgbọ́n. Lọ́nà yìí, tí mi bá jẹ́ top 1, ẹ̀mí gbàgbé view tí mi bá jẹ́ top 1, mo ń ṣe tèmi lọ, no going back. Kò jù bẹ́ẹ̀ lọ. Agbala Gabriel, wish you best of luck. Ọlọ́run á gbé yín jagun olúborí o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà dọwọ́ yín o. Tá bá ní kẹ́ má ṣòre mọ́. Àwọn kan náà ṣúṣì máa wá fún yín láti wá bẹ̀rẹ̀ tọrọ oore lọ́wọ́ yín. Ẹ ní dáwọ́ oore dúró ni o. Ibi tọ́lọ́run dá ti yín sí nìyẹn. Kò jù bẹ́ẹ̀ lọ. But I know you as a contractor. Mo mọ Agbala Gabriel as a contractor ní tèmi o. Tẹ́yìn bá sọ pé ṣẹ́wó ló ń ṣe yín lẹ̀ mọ́ o torí pé ẹ̀ láìkì ẹ̀. But èmi o personal mo mọ̀ iṣẹ́ tó ń ṣe àwọn èèyàn ń gbélé fún gbé gbogbo ẹlẹ̀ fún kọ́ bá wọn kọ́ wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ Olúwa lẹ́gbẹ̀ẹ́ kan náà but mistake tẹ́ ṣe ni pé ẹ mú foundation yín wọnú prophet wọ lọ church tó tí ìbá ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní máa drag yín báyìí torí gbogbo foundation náà ló máa ń gba percent bóyá jẹ́ nìyẹn ó dàbọ̀. ó gbọ́ ẹni tó bá wù kó má gbọ́ ní program Pastor Agbala Gabriel tí mo ṣe mo rí pé ó silent àwọn dirty talk kan bẹ́ẹ̀ ni the same ṣẹ́rí ó ti ẹ̀pọ̀ nínú ẹ̀yin obìnrin tó bá wù yín kẹ́ gbẹ́kọ̀ọ́ láti lé yín wá tó bá wù yín kẹ́ má gbọ́ ẹ̀kọ́ láti lé yín wá tí wọ́n bá kọ́ ẹ nílé wọ́n á kọ́ ẹ níta ẹ gbọ́ tí wọ́n bá kọ́ ẹ nílé tó bá lẹ́kọ̀ọ́ wá láti lé wọ́n á kọ́ ẹ níta. ǹjẹ́ ẹ mọ̀ pé nígbà tí ọmọbìnrin gbégbé sí ayé ẹ̀ kó tó di pé ó ṣe àìsàn kò sí Agbala Gabriel ń bẹ̀ ẹ mọ̀ pé Agbala Gabriel ò mọ bìgínì ọmọbìnrin mo tọrọ owó fún ẹ̀mí tọrọ owó fún ẹni tọ̀ owó tá a bá ti gbà ó chọ́ọ̀chì náà máa ní ìpín bẹ́ẹ̀ o torí kò sí kankan tí àwa náà ń gbójúlé o lẹ́yìn nǹkan báyìí o ṣé ìyẹn burú ni ó burú lójú titi yín àbí ìwọ tó bá sọ pé ó burú lójú ti ẹ̀wọ̀ náà bọ́ ta tọrọ owó fún yàn kan kárí ẹ náà láti wàá mọ̀ bí ológo àbó ológo ẹ nídìí ariwo lọ́nà láyìn
ṣé mọ̀ pé the same ẹ̀yin obìnrin yìí náà lè máa sọ pé kò sẹ́ni tó lè kọ́ mi mọ́ tinú mi, nobody can control me, I'm not a slave. ṣé mọ̀ pé the same ẹ̀yin people yìí náà tó wá ń gbé wá sí public wá tọrọ owó fún. ẹ ń blame mánu yẹn, ẹ blame ọmọ tó bá fi àárọ̀ ẹ̀ tàfàlà. ṣé rí àìsàn Ọlọ́run má jẹ́ ká rí ogun àìsàn òjijì, bọ̀ ṣé rí àìsàn tó ń ṣe ẹlòmíì àfọwọ́fà ara ẹ̀ ni, fún ara ẹ̀ ló create àìsàn yẹn. ẹ jẹ́ ká kọ́kọ́ béèrè lọ́wọ́ ọmọbìnrin tó bá ó ti dàgbà náà, káìsàn tó mú ẹ̀ kì í ṣe bọ́n ṣe bí ẹnìyẹn náà, ibo ló wà, ọkọ ẹ̀ ń kán, ṣé ó lè jáde síta kó sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀, ṣé ó ti bímọ rí, ẹni tó bímọ fún yẹn kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, torí tí ọkọ bá wà fún òun nídìí àti wá Àgbàlá Gabriel káàkiri, ọkọ ẹni ló nídìí láti run around tó máa get a lot, àbí ó ti yé. tẹ́ bá ń rò pé ẹ lè dá dúró, títọ̀ ń bá yín sùn, tẹ́lẹ̀ ń bá yín sùn, ọjọ́ tó bá ti lò ẹ́, mo ń blame àwọn tó tẹ̀ ń tọrọ owó lọ́wọ́ ẹ̀ títí ẹ lọ ń bá tó ń bá yín tọrọ owó. Àgbàlá Gabriel mo blame. tó bá yẹ kó pe lórúkọ Jésù ẹ̀ tó ń fowó sínú àkáǹtì ẹ̀ tó ń dáná nǹkan ẹ̀, wọn ní sọ̀rọ̀ bí ìṣọ̀rọ̀ tó ń sọ sí online. bọ̀ òun wò pé rárá, ọ̀nà tóun fẹ́ gbà ṣe tìun lélẹ̀, jẹ́ kóun máa fi ṣiṣẹ́ Olúwa, káwọn dẹ̀jọ́ máa fi ṣàpapín pé ó dà tí bá gba 20 million fún èèyàn, at least 5 million náà ń bẹ á fi repo sí mọ́tò, á fi rìnrìn àjò, eléyìí tó kù á máa kó fẹ́ni tó ní nǹkan. Ọlọ́run gbàgbọ́ kí níyàn kò bad o, tí ò bá ṣe nǹkan, máa tuntun sọ lẹ́ẹ̀kan sí kẹ́lẹ̀ mọ̀ kí I'm with my right sense. ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú sẹ̀. ẹni tó bá rí ẹ lọ́jà tó ní bọ̀dá ẹ pẹ̀lẹ́ o, àmú kí yín o, ó máa pọn ẹ lé màá ní. ẹni tó rí ẹ lọ́jà tó mọ́jú mọ́ ẹ tó gbẹ̀gbẹ́ ẹ kọjá bí ẹni tí ò rí ẹ, òun gan máa tún sì gbìyànjú. ṣé wàá rí ẹni tó tẹrọ fọ́ sí ẹ lára tó pòṣe, kí ló wá fẹ́ kó ṣe? ẹ̀yin èèyàn wa, tẹ́ ẹ bá gba kádàrá ẹ gbà kòdòrò, ṣẹ́rí ẹ kàn fáwọn ọmọ yín ṣẹ̀sìn káàkiri ni. ìwọ ìyàwó ilé tó kẹ́rù kúrò nílé ọkọ tó wá sọ pé ọmọ ni àdìsẹ́ ìmọ̀ ẹ̀rín ẹ pa mí, wàá fẹ́ kú. ìbáyìí ní tẹ́lọ́rùn ló ń bá ẹjà, ẹ múra sí. ìwọ tó ń sunkún jáde pàgbàlá Gabriel do ẹ olórí burúkú ara ẹ, ṣó ṣe yéèsì nígbà tó kó bọ̀ tó bá yẹ pé lóòótọ́ ni. torí ẹ láìkì láti defame èèyàn. Àgbàlá Gabriel tó bá jẹ́ pé lóòótọ́ gan ló bẹ́ ẹ sùn, ó gbádùn ayé ẹ, ẹlẹ́ran ara ní gbogbo wa. Ọlọ́run, ìwọ ló fi ra ẹ ṣẹ̀sìn. gẹ́ ẹ̀yẹn gan tẹ́ bá mi rí fọ́tò ẹ̀gbẹ́ send ẹ̀ sí mi, máa tàgì ẹ̀ káwọn bọ́ìsì má fẹ́ mọ́. ó ti dóko pásítọ̀, ti dóko káàkiri, ẹ jẹ́ ká fi ilẹ̀ kórì mí single sódà á lè jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀, pé èèyàn kì í jáde láti bà yàn jẹ́. ó yẹ kí social media dì pẹ̀lú ẹ̀, pẹ̀lú nǹkan tó sọ yẹn. ẹni bá mọ ọmọbìnrin yẹn send fọ́tò ẹ̀ sí yẹn jọ, máa confirm ẹ̀, máa tàgì ẹ̀ pé ẹ wọ ọmọbìnrin tó sọ pé Àgbàlá Gabriel dóhùn, ẹ má má rí ẹ̀ mọ́ o. gbogbo àwọn tó ti dóhùn ọ̀sọ́wọ́ dáórì o, nǹkan tá a máa sọ online tẹ́ bá ní ẹ̀yà wèrè ẹ̀ mọ̀yán defame. àwọn kan náà wà online tó jẹ́ pé wọ́n máa sọ yín di omi ìṣanwọ́ báyìí, ẹ máa ṣẹlẹ́yà ní ṣẹ́nà ẹ̀yà wèrè. ìgbà tó dó ẹ tó bá ṣe yéèṣì, kí ló dé tó pariwo jáde lọ́jọ́ yẹn? kí ló dé tẹ̀ ń wá oore lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel? ẹ má wá oore lọ sọ́dọ̀ ẹ̀mọ́, ẹ wá oore yín lọ bòmíì tẹ́ bá ti mọ̀ pé kò dáa. nǹkan tí ò bá dáa èèyàn máa ń sọnù ni, kì í ṣe pé kẹ wá lọ́dọ̀ ẹ̀ tán kẹ wá máa pè é lẹ́ni burúkú. àwọn pásítọ̀ tó ń fowó ìdá mẹ́wàá gbádùn ayé wọn máa jẹ̀bi. mo tútù sọ lẹ́ẹ̀kan sí pé wọn jẹ̀bi. ẹ̀rí bínú ọ́fíìsì mi ṣe dá, mo ń sẹ́ndì iṣẹ́ sí èèyàn ní mi, kì í jẹ́ kéèyàn wá sílé mi. ìyẹn máa favour mi, torí nínú àwọn tó wá dọ̀bálẹ̀ tó wá kúnlẹ̀ pé kò jọ kó ṣoore fún wọn náà tó fẹnu ìbàjẹ́ kàn ẹ́ ní public. àná lórí burúkú èèyàn ṣòro bá dòwò pọ̀, mo ń sọ fún yín, ẹni gbẹ́dìyẹ òtòṣì ó gbé ta Aláròyé ni, tá a bá ń sọ fún yín ẹ máa gbọ́. náà nísìn báyìí sìn, wọ́n sọ̀rọ̀ yẹn jáde, wọ́n gang up ni, set up náà fi ṣe. ó ti wá tó time tó fẹ́ lo iṣẹ́ yẹn, wọ́n sọ iṣẹ́ yẹn síta. ẹ ti wá gbàgbé pé bí ìkà bá rojọ́, ìkà kan ló máa dá. ẹ mọ̀ ni, bí ìkà tó bá rojọ́, ìkà kan ló máa dá o. ẹ gbàgbé, gbogbo wa à lè sùn ká darí síbi kan. ìwọ t'Àgbàlá Gabriel bá gba pátá ní di Ọlọ́run, ó gbádùn ayé ẹ̀, ó enjoy life ẹ̀ ni. olórí burúkú ara ẹ̀ tó bá ṣe yé wọ́n sì takò sọ pé ó ṣe. ìgbà tó fẹ́ tì í bọ̀ sọ pé ṣe ló ń fa kú ẹ̀yọ, pé kò ṣe túrand. ẹ̀yin olóṣì gbogbo, tẹ bá ti bọ́ síta, tẹ bá ti fọkọ yín ṣe ẹlẹ́yà tán, tẹ wá bọ́ síta lẹ́wọ́n máa complain àwọn pásítọ̀ tẹ lọ ń bá, àwọn àfáà babaláwo wòlíì tẹ lọ ń bá pé wọ́n dóyin. ó ń pẹ́ kan tó dóyin. ẹ̀yin ẹlẹ́sìn oníyà gbogbo, tí wọ́n bá wà nílé ọkọ ẹ tó bá responsible, ṣé wọ́n máa rìnrìn ìyà kiri pé fẹ́ onídìí ẹ̀pù lọ sọ́dọ̀ ẹnìkan, onídìí ẹ̀pù lọ sọ́dọ̀ ẹ̀ rí èèyàn bá yín sòótọ́ ọ̀rọ̀. olórí burúkú lọ̀pọ̀lọpọ̀ yín, ẹ̀ rí èèyàn bá yín sòótọ́ ọ̀rọ̀. ẹ bọ́ síta, ẹ rojọ́ ọkọ yín láìda, ẹ wá bọ́ síta tó ẹ̀ tó máa sọ pé pásítọ̀ dóyin. anybody tí pásítọ̀ bá dó báyìí, pásítọ̀ gbádùn ayé ẹ̀ ní ẹ gbàgbé. máa ṣiṣẹ́ Ọlọ́run lọ, gbàgbé. ara iṣẹ́ Ọlọ́run náà ló ṣe sílẹ̀ yẹn, tó bá dọmọ ara iṣẹ́ Ọlọ́run, ara mírèkù ni. pásítọ̀, àfáà, babaláwo, ẹ máa gbádùn ayé yín lọ. ṣé rí àwọn ọmọ yẹn náà useless, ẹ máa dó wọn, àtiwájú àtẹ̀yìn ẹ máa dó wọn. mo support yín,
mo support yín. Olórí burúkú wọ́n máa fi gbóná ara kúrò lé ọkọ wọn níbi tán ti fẹ́ ní sùúrù, wọ́n á máa wá miracle kan káàkiri pé I want to be stay low, I want to become a millionaire, I want a pastor that can pray for me. ẹ lọ́pọlọ, ẹ ní ọpọlọ, ṣẹ́nẹ̀gọ̀, ẹ ní ọpọlọ. Tọ́n bá kọ yín lé, wọ́n á kọ yín ta. Àwọn òbí ẹlòmíì ti fògbò jóná nínú àwọn ọmọ olórí burúkú yìí. Ẹ wá rí ẹni tó jókòó sílé ẹ̀ jẹ́jẹ́ láti ìsìn lọ. Ìwọ tó bá ti mọ̀ pé Àgbàlá Gabriel ò dá, má lọ sọ́dọ̀ ẹ̀ rárá. Ìwọ tó bá ti mọ̀ pé nǹkan tó bá fẹ́ fi lọ ẹ ò nígbà, má lọ sọ́dọ̀ ẹ̀. Campaign after election yẹn gbàgbé, àwa ò kó yẹn jẹ mọ́, àwa gan ò jẹ yẹn mọ́. Tó bá ti lọ gba pọ́nrán, lọ gbádùn ayé ẹni, gbàgbé ẹkún. Tẹ wá rárò pé bóyá tẹ bá sọ́tọ̀ ẹ̀ lè borúkọ ẹ̀jẹ̀, ẹ mú failure ni o. Ọlọ́run ẹ borúkọ ẹ̀jẹ̀ ò, ẹ kàn fi improve level ẹ̀ gan sí ni. Torí personally mi náà bí gbogbo yín ṣe ń sọ̀rọ̀ Àgbàlá Gabriel láì dábẹ́ lèmi ń láìkì ẹ̀ sí, mi nǹkan mọ̀ọ́kan tí máa yẹn gbà lọ́wọ́ mi ni. Ọlọ́run, I don't know. Torí ìkọ́ tèmi ti lẹ́yìn láti kékeré ni pé ayé kì í pẹ̀gàn nǹkan tí ò dáa. Ohun tó bá dáa láyé máa ń pẹ̀gàn ẹ̀. Tó bá ní mi ò dáa, well, I'm on my own. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ẹ. Ìwọ tó bá mọ̀ pé mi ò dáa, má súnmọ́ mi mọ́. Kí ló ń wá lọ́dọ̀ mi? Àlàyé wà. Mo ń sọ pé Àgbàlá Gabriel ò jẹ̀bi. Wèrè kan nínú àwọn ọkùnrin dìde kan náà sọ fún mi pé I don't talk truth as how now. Ṣọ́dẹ̀ ni ẹni. Ṣé ìwọ tí obìnrin ti fi pátá lù lórí tó ti dìde ní tó yẹ pé wọ́n ló ń fọbọ́nú ilé? Ṣé òun ló pe sẹ́ẹ̀tì àwa ni? Calm down, wá, kí ló ṣe ẹ̀? Tó bá gba ìgbà tí tó méyàn dákú wà lọ́wọ́ àbíkan jókòó sí lábẹ́ comment section mi. Bàbá ti ń bá yín sọ kẹ́ máa gbọ́, tó bá lábúrò má train àbúrò ẹ̀ ń lé. Ìtaná ti máa kọ wá, ṣẹ́nẹ̀ ìyá wèrè.